ẹ̀yin ènìyàn wa mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ìlú yìí o mẹ́wàá ń ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá o ẹ wo àwọn ìdojúkọ tí ọmọ Yorùbá ń rí nílẹ̀ Yorùbá lóríṣiríṣi ẹ bá wa wo ohun tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí. ẹ sọ fún yín. ẹ jẹ́ kì í ṣe àkọ́kọ́ o bó ṣe máa ń sùn síbẹ̀ nìyẹn o bó ṣe máa ń sùn síbẹ̀ nù o. àwa níta ní káwọ́ kalẹ̀ káwọ́ ojú ẹ̀. several times ni mo ti máa ń rí wọn bíbí. kì í sòní lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn. ṣé ẹ fẹ́ ra yín ni káwọ́ kalẹ̀ ń gbé gbajú fún ẹ tí máa ń tẹ̀sẹ̀ ẹ̀rìn ojú ńkọ́. o ẹ dá sùn ẹ̀yìn méjèèjì sùn síbẹ̀ wọ́n sọ pé náà ń tàn sí ọ lójú kì í sòní ṣé ẹ nílé ni ní ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù. ṣé ṣọ́ọ̀bù dáàdì yín nìyí. lẹ́yìn ọmọ kéékèèké ọmọ kéékèèké. tí tọwọ́ yà bá bá. abẹ́yìn ni tani àbáwọn ni dájú. àwa ni kí ló ṣẹlẹ̀ báwo. níbo. ṣé bíbà jẹ́ bí ilé ìjọba àbọ̀ jẹ́ bí inú rúùmù tó yà sọ pé kí ló ṣe. ṣé báwo àbí sílẹ̀ bá mi sọ ṣé táìmù yìí kílẹ̀ yín gan wá ṣe ń báyìí. kí la wá ṣe ń bíbá àwọn ọmọ kéèké ń sun bí ẹ ń sọ pé kí la wá ṣe ń bí. àwọn ọmọ pẹ̀lú èjì. ẹ paná fún. oníkàní sùúrù ẹ mọ bó ṣe jẹ́ ìdí. báwo lẹ ṣe jẹ báwo lẹ ṣe tẹ̀lé mú mọ́ni. security àdúgbò èdè mi nà. ẹ làwọn ẹ wà lè lé àwọn ọmọ kéèké ní sẹ́nu ẹ̀dẹ̀ ilé ṣe security. tó wá jẹ́nu yàrá tí yín àbújá ilé yín ṣé wájú lè. lẹ́ẹ̀kọ́rù èjì àwọn ọmọ ilé ìwà ṣe security. àwọn ọmọ ilé kéré. àwọn ọmọ mi ní nà. sáyìn gbọ́n bí ìlú ṣe lọ ní àwọn ìsìn. ọmọ mi ní. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù àwọn ẹni ta ni. àwọn mi ìdálé fi wọ́n sí kalẹ̀ sí ẹni àwọn láti mo ti máa ń kó wọn wá bíbáyìí àbẹ̀ rastan tó bá di 5 oníṣìí a máa kúrò bíbáyìí èmi ní security àdúgbò yìí gbogbo àdúgbò kátá mo ṣe ń rí náà yín lọ́kọ̀ọ́ dà pé ilẹ̀ gbé mọ́tò kọjá lẹ́kọ̀ọ́. ẹni sùúrù ẹni sùúrù oníjàmbá èèyàn lẹ́mọ̀ ẹni sùúrù jàmbá ẹni sùúrù báwo kí lẹ wá ṣe nígbà gangan lèmi fẹ́ mọ̀. kí la wá ṣe báwo. ẹ tí bá tanná sí mi lójú kí ló ṣẹlẹ̀ ṣé gangan. ìdílé tẹ̀lé kọ́ àwọn ọmọ yìí sí. ṣe bọ́lọ̀ dẹ̀lẹ̀ pé ẹni sùúrù ṣe. àlàyé má tanná sí mi lójú. ẹ wá ẹ súnmọ́ bí. mi ò lè súnmọ́ yín nǹkan tó bá fẹ́ sọ máa sọ báyìí. thank you ẹni sùúrù náà. àríọ̀lá máa bọ̀ ń báyìí. àríọ̀lá máa bọ̀ ń báyìí. ọlọ́dẹ kí lẹ ń fa àwọn ọmọ yìí ṣe ń bí. ṣe bẹ́ẹ̀ mo fún. àwọn ọmọ wo ṣe ń bí. ẹ bá ń gbẹ́ná sí wọn lórí kí lẹ ń fa àwọn ọmọ yìí ṣe ń bí. ẹ má tanná sí mi lójú báwo lẹ́yìn ṣe jẹ́ gangan ládùúgbò yìí. ọmọ àdúgbò ni wọn à ń kọjá lọ la rí wọn. ìdílé ṣe lè kì í sànà láti máa ń sùn síbẹ̀ yẹn náà. ẹni sùúrù. several times náà ti máa ń sun bíbí. several times ti máa ń sun ibo ni wọ́n ń gbé tiẹ̀. kí ló kàn yín pẹ̀lú ibi tó ń gbé kí ló kàn yín pẹ̀lú ibi tó ń gbé. ẹni sùúrù ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ní àwọn ọmọ mi ní right ẹ bá kó gbọ́ mi dáadáa. rastan kì í ṣe pé àbí mo mọ̀ọ́mọ̀ wà kó wọn sí ibàyí rastan. ẹ tán bá já ẹni sùúrù tán bá já àwọn ọmọ yín ẹ̀yin ṣiṣẹ́ ọdẹ nígbà tẹ́ wọ́n ń bọ̀ wá kí ló dé tẹ́ kó àwọn ọmọ dání pẹ̀lú èjì wọn yẹ́ ẹ̀dẹ̀ sọ pé àwọn ọmọ yín. mo kó àwọn ọmọ dání ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ báwo lẹ́yìn gangan ṣe jẹ́ onírísìn. inú síríìtì yìí la máa ń gbà lọ lé wa inú síríìtì la máa ń gbà lọ lé wa àyẹ̀ṣẹ̀ wa ń bọ̀ wá mọ́tò wa tanná sí wọn lójú la fi páàkì pé àwọn ọmọ wọn ló ń sun bí adẹ̀ rí wọn pé àwọn ọmọ kéèké ni wọn. ẹ̀yin lẹ rí wọn rárá ìgbà ṣe kì í ṣe first time máa ń sí bẹ́ẹ̀. tẹ́bá àdúgbò ẹ ti mọ̀ pé èmi lọ lọ́dọ̀ àdúgbò kò sí ibi. ẹ fọ̀rọ̀ lọ́dẹ̀lẹ̀ kí ló dé táwọn ọmọ yìí wà ń bí pẹ̀lú yín ẹ mọ̀ pé ẹ̀ẹ́dọ́nà ẹ̀yin gan fúnra yín ó risk ẹ̀ ń ṣiṣẹ́ ọdẹ ẹ̀yin gangan fúnra yín kàn dá jáde gan ó risk ká tó wá ní pé ẹ̀ ń bọ̀ wá ṣiṣẹ́ ọdẹ lálẹ́ òru ẹ̀ tún wá kọ́ àwọn ọmọ dání ẹ̀dẹ̀ láwọn ọmọ yín ní. ẹ mọ̀ kó tó wá kù mo fẹ́ kẹ́ ẹ understand mi dáadáa mo fọ́ ọlọ́run bá bẹ̀ yín kì í ṣe pé kò séèyàn tó wù kò wù mí kí n kọ́ àwọn ọmọ wa rí báyìí ṣùgbọ́n ó ní reason. kí ni reason. reason wo ló le tó láti kọ́ àwọn ọmọ kéèké sí ibi. ẹ ṣeun reason yẹn bọ̀dá kọ́lọ́n ṣàánú wa dé everybody mọ̀ bẹ̀bẹ̀ fún àánú òwò èmi náà lóòótọ́ ṣùgbọ́n nígbà tí ò bá sí option kí la máa ṣe. option ò lè wá. nísìnyí anything 5:30 àti máa kúrò ń bíbá ẹ̀ tẹ̀sí ń wò wọ́n ìbẹ́ta ni wọ́n. aláwọ̀ ọmọ yìí kéré sí nǹkan tẹ́ ẹ̀ fi wọ́n ṣe bí kí ló dé kó wọn sílé. wọn kàn kéré ṣùgbọ́n tí ò bá sílé tá a máa kó wọn sí nǹkan skul tán lọ láti bíi 3 months ẹgẹ gbogbo àlàyé yẹn mi tẹ fẹ́ mọ̀ sí nǹkan tí ó wá kù ni pé kò síbi tí máa kó wọn sí. ẹ mọ nǹkan tó máa ṣe ẹ ní ṣe kò síbi tẹ́ máa kó wọn sí bí ìkànnì ilẹ̀ ń sùn tẹ́ bá ti kúkú omi iṣẹ́ ọdẹ. sẹ́ẹ̀rì kò ṣe pé ààbò níbi tí mò ń sùn látọ̀ mi ìdẹ̀fẹ́ káwọn àdúgbò mọ̀
ló jẹ́ kí n mọ nǹkan tí màá sọ nítorí pé kí ni tán bá mọ̀ nǹkan tó tún lè gbàṣẹ́ lọ́wọ́ èèyàn fún ni ṣùgbọ́n kò sí kankan kò sílé kankan tá à ń gbé ìkẹta wọn ọ̀dọ̀ ìyá tó ti ń ṣe tán ti ń dáná oúnjẹ ibẹ̀ ló ti ń ṣiṣẹ́ abẹ́ gẹ́ẹ̀tì mi tó bá sì dálẹ̀ òun gan fẹ́ẹ́ dé ó kàn jẹ́ pé wọ́n máa ń pẹ́ kan tó close ni everybody bá dẹ̀ ti ṣe tán bíbá ní ìdájí everybody ó fa ìwé lọ tá a wá nǹkan tá a jẹ lọ èmi náà ń gbàdúrà kí n lówó tí màá fi gbalé abẹ́ gẹ́ẹ̀tì mi kì í ṣe pé yìí gbalé ok ẹni sùúrù náà nǹkan tí ẹ̀ ń tí a ti sọ fún wa ẹni sùúrù náà nǹkan tí ẹ̀ ń tí a ti sọ fún wa ni pé ẹ̀ dálé ní. Ọlọ́run bá ṣe ilé aláyọ̀ fún wa. ṣé ilé tẹ́ ẹ dákọ́ àbí ilé tẹ́ ẹ rẹ́ǹtì. tí kì í ṣe pé mi ti rẹ́ǹtì lérí náà abẹ́ gẹ́ẹ̀tì mi nǹkan ló dàgùn nǹkan tí nǹkan bá sì wáyé kéèyàn gbà fọlọ́run mọ̀ fọlọ́run sì máa ṣe ìyanu abẹ́ gẹ́ẹ̀tì mi owó èmi náà kí n òwú mi kí n máa kó wọn sí bíbá yìí ìyẹn ni ò jẹ́ kí n jìnnà sí bíbá yìí. Hello ọkùnrin ẹni sùúrù náà bọ̀dá ọkùnrin ṣé dádì dídì yín ni ẹni sùúrù dádì dídì yín ni ok n tẹ́ ń sẹ́ àti sọ fún wa ni pé kò sí ilé ṣé tẹ́ ń tẹ́gbọ̀tà gbé àbúrò lẹ̀ yẹn ni ìbẹ́ta níbẹ̀ tó wáyé. bẹ́ẹ̀ta ni wọ́n ọjọ́ pé kì í ṣe pé kìnní kọ́lọ́n sí ẹlẹ́kẹta wọn dà orí wọn náà máa ẹlẹ́kẹta wọn kan. ẹlẹ́kẹta wọn náà mo sọ pé ó ń ṣiṣẹ́ níbi tán ti ń dáná. ẹ mọ̀ kan ọlọ́dẹ ní ẹni sùúrù ọlọ́dẹ ní tòótọ́ but n tẹ́ ṣe fún wa ẹ̀yẹn máa ṣiṣẹ́ ó rísìkì bí ẹ ṣe ń kó àwọn ọmọ wa ṣọdẹ ṣùgbọ́n ẹ má wọrí. ẹja wọrí tí kan bá ṣẹlẹ̀ ládùúgbò àwọn àdúgbò náà ò ní sùn àwọn ọmọ yìí kéré kọjá ẹni sùúrù ẹja wa náà sọ̀rọ̀ síbẹ̀ ti sọ tí a ti gbọ́ yín yé àwọn ọmọ yìí kéré ju kẹ́ máa kó wọn wá bíbá yìí wá sùn ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ ọdẹ tẹ́ bá wá ṣiṣẹ́ lọ ọlọ́mọdé ara bu tí nǹkan mi tó wá pàwọ́ ta wá nísìnyí tá a bá jẹ́ bí ìkà àbí kinní kankan ṣẹ́ẹ̀dẹ̀ bá wọn mọ́. fún ó mọ nǹkan tí mò ń ṣe ẹlẹ́dàá wọn náà ò ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sí. àwa náà wà iṣẹ́ tó kẹ́lẹ́dàá wọn má jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí wọn. ẹ̀yin ènìyàn wa ẹ̀yin náà ẹ̀ ti bá wa rí ohun tó ń ṣẹlẹ̀ nínú fọ́nrán yẹn ẹ jọ̀ọ́ ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà ilẹ̀ Yorùbá nìyẹn o àwọn kan á máa wò báyìí pé ẹ ṣé ààrẹ ló máa wá lọ pèsè ilé fún wọn ni tàbí gómìnà ṣé ẹ mọ̀ wípé ìlú tó bá wà tí adarí bá wà tí mẹ̀kúnnù tàbí ọmọ onílùú tí wọn bá ní àǹfààní ọ̀kan tí wọ́n ń jẹ ń bẹ̀ kì í ṣe adarí gidi ọmọ onílùú gbọ́dọ̀ ní àǹfààní tá a máa jẹ ìjọba gbọ́dọ̀ ní àǹfààní tó máa ṣe fún ọmọ onílùú ẹ wo gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ àbí gbogbo ẹ̀ka ṣé ní ti ètò ìwòsàn là ń sọ wípé ó ní àǹfààní tí ìjọba ń ṣe fún ará ìlú ni ètò ẹ̀kọ́ ni ṣé ètò ẹ̀kọ́ ni ká sọ ni à ń sọ̀rọ̀ nípa security gan kò sí security o ẹ wá sọ fún wa àǹfààní wo wá ní ìjọba ń ṣe fún ará ìlú ẹ gbọ́ wọ́n náwọn gba ilé tẹ́lẹ̀ o ṣùgbọ́n ó dé ìkóríta ibì kan wọn ò rówó ilé san mọ́ ẹ mọ̀ wípé láti ìgbà tó ti yọ subsidy àìmọye ẹlòmíì tó ti ṣọ́ọ̀bù pa o látàrí owó tó gun epo ẹlòmíì bàbà ẹlòmíì wọ́n ń ta frozen chicken ẹja tí wọ́n ń kó sínú deep freezer ṣùgbọ́n látàrí iná tí ò sí wọn ò ní àǹfààní láti lè máa ra lítà epo tàn sí jẹnẹrétọ̀ mọ́ wọn ti ṣọ́ọ̀bù pa ẹlòmíì mẹkáníìkì ni àìmọye oríṣiríṣi iṣẹ́ tí wọ́n ti ń lo iná tó jẹ́ wípé bí nǹkan ṣe di ọ̀wọ́n gógó tí epo wọn ò ní àǹfààní láti ṣe iṣẹ́ yẹn mọ́ ẹlòmíì ò rí owó ṣọ́ọ̀bù san mọ́ ẹlòmíì wọ́n ti wó ilé mọ́ wọn lórí oríṣiríṣi bẹ́ẹ̀ ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìn ìlú tó bá wà tí ará ìlú ò lè jẹ àǹfààní wípé àǹfààní kan báyìí rèé o tí ìjọba gẹ́gẹ́ bí ọmọ onílùú tí wọ́n ṣe fún ará ìlú o irú ìlú bẹ́ẹ̀ adarí bẹ́ẹ̀ wọn kì í ṣe adarí gidi mo máa ń sọ wípé a ò ṣèlú yà adarí la ṣì ní torí pé àwọn nǹkan àlùmọ́ọ́nì tá a ní tó yẹ kí a máa jẹ àǹfààní ẹ̀ àwọn tó ń ṣe adarí lé wa lórí àtàwọn àtẹbí wọn àtàwọn ọmọ wọn nìkan ló ń jẹ àǹfààní ẹ̀ ẹ wo àwọn ọmọ tí wọ́n kó lọ nílé ìwé jẹ́ ká fìyẹ́ tí ṣe àpẹẹrẹ tó bá jẹ́ pé ọmọ gómìnà kan ló wà ńbẹ̀
ó ti pé oṣù kan léni o, èní ní ọjọ́ 15 oṣù kẹfà 2026, wọ́n jí wọn gbé ní ọjọ́ ẹtì ọjọ́ 15 oṣù karùn-ún 2026 gẹ́rẹ́gẹ́ èní ló pé 30 ọjọ́. Tó bá jẹ́ pé ọmọ sínétọ̀ tàbí ọmọ gọ́vnọ̀ Ṣèyí Mákindé ni wọ́n jí gbé ni, ṣé kò ní ti wá gbogbo ọ̀nà láti gbà wọ́n sílẹ̀? Ǹjẹ́ wọ́n máa lo ọjọ́ méjì gan bẹ́ẹ̀? Ẹ fi ti Adélabú kẹ́ fi ṣe àpẹẹrẹ. Ṣé wọn ò wá gbogbo ọ̀nà tí wọ́n lọ gbà wọ́n sílẹ̀? Mẹ̀kúnnù ló ń jẹ ìyà. Púpọ̀ àwọn oríṣiríṣi ìṣòro ìlàkọjá ni ará ìlú ń là kọjá o. Ìyà ń jẹ àwọn ènìyàn gan o. Ìyà ń jẹ ará ìlú o. Eléyìí tá a bá rí ni o. Eléyìí tá a rí la mú wáyé. Ṣó dáa kí àwọn èèyàn máa gbèrú ìgbé ayé báyìí? Wọ́n ní ìbẹ̀ta ni wọ́n. Àwọn ọmọ tó yẹ kí wọ́n wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ wọn bó ṣe ń jáde ilé ìwé kọ́ dẹ̀ máa ríṣẹ́ ṣe. Bàbá lọ ń ṣiṣẹ́ ọlọ́dẹ ṣùgbọ́n wọn ò rí bí gbé àwọn ọmọ sí. Kò sílé tí ọmọ fẹ́ sùn, wọ́n gbé ọmọ dání lọ ṣiṣẹ́ ọlọ́dẹ. Rí pé yẹn gan ó risk. Bàbá lọ wo àdúgbò, àwọn ará ìlú ti sùn, àwọn náà fi ẹ̀mí ara wọn sílẹ̀ ní o láti dáàbò bo ará ìlú. Iṣẹ́ ọlọ́dẹ vigilante. Wọn ò rí bí kó ọmọ sí. Ẹ wo bí tán gbé àwọn ọmọ sí. Àwọn lọ wájú bẹ́ẹ̀ yẹn láti lọ ṣọ́ iwájú. Kò dẹ̀ sétò ààbò nínú ìlú tí àwọn kan bá yọ sí àwọn ọmọ yẹn látẹ̀yìn tí wọ́n jí wọn gbé lọ tàbí tí wọ́n fi nǹkan ṣe wọ́n. Ní bí ìlú ṣe lè ṣe ti wá rí bẹ́ẹ̀ yẹn wípé inú ewu la wà. Kò sí ẹ̀ka ibì kan tó rọrùn nínú ìlú yìí. Everywhere gbogbo nǹkan skyrocket. Kò sí ìrọ̀rùn, kò sétò ààbò, kò sétò ìwòsàn. Ẹ̀ka ètò ẹ̀kọ́, àwọn ọmọ iléèwé ni wọ́n ti ń jí gbé, wọ́n ti bà ẹ̀ka ètò ẹ̀kọ́, wọ́n ti bàjẹ́. Ẹ wá sọ fún wa. Níbo là ń lọ lórílẹ̀-èdè yìí? Ẹ̀yin ènìyàn wa, arákùnrin tẹ́ bá wa ń wò yìí, wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún náà lẹ́ni kejì rẹ̀. Tẹ́ bá ní ìrànlọ́wọ́ tẹ́ lè bá wa ṣe fún wọn, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe fún wọn. Ìbẹ́ta ni wọ́n pè wọ́n. Wọ́n ní ìkẹta wọn ó wà lọ́dọ̀ àwọn ìyá alámàlà tó bá wọn ṣiṣẹ́ níbẹ̀. Yorùbá, ọjọ́ wo la fẹ́ ṣe lé ìta? Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, àló ń pọ́n. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Yorùbá jí má sùn. Bá wa pín ètò yìí kó dọ́dọ̀ àwọn aláàánú. Aláàánú ò ní wọ́n ẹnì kankan wá o tó máa bá wa ṣàánú fún wọn. Lédùmarè á ràn wá lọ́wọ́, àní dààmú. Àṣàkẹ́ TV show.